ta ló wà ń bẹ̀? Túndé! Túndé! Màá wà lọ́wọ́ ẹni tó wà lẹ́nu géètì fún mi jàre. Mọ́mì mo ríre ni. Jẹ́ kán wọlé. Mọ́mì ẹ̀ ń kọ́. Ọ̀rẹ́ mi. Ó mà tọ́jọ́ mẹ́ta. Ẹ kújọ́ mẹ́ta o. Gbogbo ilé ń kọ́. Wọ́n níyàn lọ. Àwọn ọmọ mi ń kọ́. A ní ká wá kí ẹ ní ká wá bẹ́ẹ̀ ṣeré. Yéè. Olúwa ó ṣe o. Wo ọ̀rẹ́ mú tẹ̀fẹ́ sáré dé my 12. Ṣé kò sí? Ó ti o. Nǹkan fẹ́ sáré ríyàn bẹ́ẹ̀ ni. Já mi tán, kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀? Kò sí nǹkan kan, mo máa káwọn ọmọ yìí gan lẹ́gùn mi ní pẹ́ dé. Kò sí wàhálà, tètè lọ, má pẹ́ o. Bá mi gba ọmọ yìí. Mo jókòó báyìí. Bọ̀bọ̀ ó ti sùn. Mi ní pẹ́ dé. Ṣùgbọ́n má pẹ́ ṣá o. All right. Ọmọbìnrin yìí gbà lọ́ba. Ilẹ̀ ló ti ń ṣú yìí, bó ni ìyá yẹn lọ? Níyà àwọn ọ̀rẹ́ tó lọ sí Libya, ó lè jẹ́ mọ́mí náà ti tẹ̀lé wọn lọ sí Libya. Libya, líkìní. Libya. Mo gbé, mo máa ti bẹ̀rẹ̀ ọmọ méjì, mo fẹ́ kó wọn wọ̀. Lèmi bá mi.